ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Christian nínú yín ẹnà wọ́n Christian dà sórí ìwọ tó rìn rẹ ti burú ìwọ tọ́lọ́ ti gégùn fún ẹnà wọ́n kẹ́yìn Christian bẹ́ẹ̀ sọ pé ẹ̀sìn Oríyọmí wojú ẹlẹ́sìn kan ṣé orí Christian ẹ̀sìn wo bọ́ sí ṣé mo bí lẹ́sìn yìí tó fún yín fọ́ọ̀mù ṣé orí Christian kódà kọ ọjọ́bọ̀ ẹ̀pọ̀ ju Muslim lọ kódà kọ ọjà aláwo kódà kọ Christian ẹ̀wọ̀ bá ṣe pọ̀ tó. Ọya káwálẹ̀. Oriyomi Hamzat, ọmọlúàbí pọ́nbélé, Ọ̀yọ́ ń pè ọ́. Àwọn ẹ ti ya wèrè ẹ ti ya ẹ ń ṣe èrè ẹ ti ya wèrè ẹ ti gbogbo yín pátápátá mo pé o ẹ ti ya wèrè orí yín burú dànù olóyè burúkú ara yín ẹ máa pariwo ẹ máa ṣe gbá ẹ máa ṣàwọ ẹ máa ṣe oko ẹ máa ṣàṣùn Oriyomi pẹ́pẹ́ sí o kìnnì kan ní o alisu náà ní o igbá kan àwo kan ní o ṣé everybody ò ní right sí religion tiẹ̀ ni hello everybody ò ní right sí religion tiẹ̀ àti kristẹni àti mùsùlùmí àti ẹlẹ́sìn àbáláyé gbogbo wa àjọ ń gbé orílẹ̀-èdè nàìjíríà ni àjọ wà nínú ìpínlẹ̀ ọ̀yọ́ ni àjọ wà ní everywhere and anywhere ni olórí burúkú kan wá ń sọ̀rọ̀ yẹn ní lọ́pẹ́ sí Oriyomi Hamzat o ẹ̀yin yóò gbé ìkìlókọ rẹ̀ òfin gáwú òfin kìnnìkan òfin ṣẹ̀ríà yóò gbé wá sí ìpínlẹ̀ ọ̀yọ́ tó bá di gọ́vnà ẹ má di ẹ ń ṣe èrè ni báwo ló ṣe papọ̀ báwo ni ẹ̀sìn báwo ló ṣe papọ̀ mọ́ òṣèlú dáadáa òṣì ọ̀rọ̀ ẹ ti ṣe èrè lẹ́sùn ṣòṣèlú lẹ́sùn tún ipò gómìnà wàhálà wọn wà wá o ṣé gbogbo nǹkan ló ṣe gbogbo nǹkan lẹ gbọ́dọ̀ fi ókè ṣẹ́rí pẹ̀lú bó o bá ọpá bó o bá o bù lẹ́sẹ̀ irú àwọn ìwà yẹn tẹ̀ wù wà láì small be lie read my lips kò sí nǹkan tí anybody fẹ́ sọ wò kẹ́ lọ mú aburú kan ọ̀rọ̀ kan tí ò dá nípa ẹ̀kẹ́ lọ wú wá láti 1980 70 90 kẹ́ lọ mú wá sẹ́ wàláì Oriyomi sẹ́ òun làwọn ó dìbò fún òun làwọn ìpínlẹ̀ ọ̀yọ́ gan àwọn gan mọrú ọmọ tí wọ́n ní wọ́n mọrú ọmọ tí wọ́n ní òṣì ọ̀rọ̀ alẹ́ ti ya wèrè ẹ tún ṣe èrè orí yín ò pé wọ́n ń sinwin dán